Àgbákò wà mẹ́ta kan bẹ lọ́dọ̀ ẹ̀yin obìnrin. Ó pọ̀ lọ́dọ̀ ẹ̀yin obìnrin pọ̀. Àgbákò ni wà mẹ́tẹ̀ẹ̀ta àmọ́dọ̀ yín ló pọ̀ sí. Àmọ́ ń gbà mí wọ́n mọ̀ rí lọ́dọ̀ ọkùnrin náà díẹ̀díẹ̀. Wọ́n nà mí mọ́tò wàlígíbà. Ọ̀rọ̀ àkọ́kọ́ tó jẹ́ wà kú tí ń bẹ lára obìnrin náà ni òfófó. Ọ̀rọ̀ ẹ̀yìn mọ́jẹ lágbọ́jú pọ̀ sorun wájú pọ̀ mọ́ ti papọ̀. Òfófó kódà wọ́n níbi tọ́rọ̀ yìí lágbàdé tó bá lọ sọ fẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn Ọlọ́run ní foríjì ọ. Bí sì náà ṣe burú tó ń bá ṣe tó bá ní kọ́lọ́run foríjì ọ yóò foríjì ọ. Àmọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́ ní báyà pé àfa white mo ti bá ti ń jẹ́ mi báyìí. Ọ̀dọ̀ yín obìnrin sì ló pọ̀ sí. Ń tẹ́ ẹ̀rí tí ò sojú yín ẹ̀ sì tó pọ̀ yóò dojijì. Wà á dámú nìkànnà àti aláàkọ̀lílé. Ẹ̀rẹ́ àjẹjì ni ẹ̀ tún wá láyọ̀ ọkàn bó ti lè wò ó mà. Kò sírù nǹkan lè fún yín láyé ibi ilẹ̀ máa fi sùn àfàwọn ìyá wa tó ti dàgbà yìí. Nígbà tí ẹ bá ra fíríjì fún ọ ti lọ bàjẹ́ ọdún kílẹ̀ nìkan wá kí ṣe ń tẹ́ṣe náà lọ́sẹ̀ yìí. À ń bọ mánéjì ayé rẹ̀ àwọn tó ń pè wá gẹ́tẹ́lẹ̀ àfẹ́ dá wọn ló. Ẹ lọ́yọ̀ kan adára ẹ lọ́yọ̀ kan ọ̀rọ̀ bú ọmọ wa jáde lẹ́nu yín. Ẹ lájẹ jìnnà ẹnu àwọn àwọn abúti ń bẹ lára yín. Wàhálà bó sàkà rọ̀ṣẹ̀ dúníà. Ẹ lọ́jọ́ dáná ó lè gbogbo ọba yẹn kó máa do party after party. Gbogbo aṣọ tí mẹ́lẹ̀ rẹ̀ aṣọ òde ni. Kẹ sáà ṣe gbogbo ẹ̀ gèrè kẹ ikú ojú kẹ fẹ́ fọ́ ojú kẹ tún ṣe ojú kẹ ṣe irun kódà ẹni tún lẹ kí ní mọ́ ẹsẹ̀ tẹ́ tún fi ń rìn. Ẹ lù mú yóò tún kódà bẹ́ẹ̀ bá kẹ lómi ní òkùnkùn ẹ họ. Ẹ tún lu etí kẹ sáà máa ṣe gbogbo gbà òde gbogbo gbà pátí. Bí ẹ bá ṣe pọ́ àwọn tán dásà látúlẹ̀ díẹ̀ tán ṣe tán dásà wí alẹ́ obìnrin kankan oníṣẹ̀ṣẹ̀ mọ́nú Islam. Ẹlẹ́kẹ̀ẹ́ta náà gbogbo gbà kúsà máa dùn kó máa dá kó máa fáì. Ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yí aburú ni lára obìnrin. Àwa bí ìmáàmù sọ fi wípé. Wọ́n tó ń fa ìwà jáde náà fi rí já. Ìwà mẹ́tẹ̀ẹ̀ta yí tábà wá bá lọ́dọ̀ ọkùnrin kọ́ abádìpọ́kùnrin náà ń ṣòfófó ń sọ̀rọ̀ ẹ̀yìn. Abárọ́kùnrin náà tí ò láyọ̀ ọkàn. Abárọ́kùnrin náà pé gbogbo gbà pàtí náà pé àti ibi tí wọn ò gbé ní lọ. Bọ́ọ̀dé tí ẹ̀. Kọ́lá ìmáàmù àdáríkà rọ́jùlù kò ní kọ́ mí kálíkì nìsáì. Omi náà fi dá obìnrin náà fi dárú ọkùnrin bẹ́ẹ̀. Ẹ bá ti bọ́kùnrin jẹ́ mẹ́sí fútufútu. Tí ń ṣẹlú yamayama bí ìgbà pé ń jẹ́ sí ń gọ́mù. Tí ń sọ torí àti tí ò rí. Tí tún sojú mọ́ra ọ̀nà bí obìnrin. Ọkùnrin ní àmọ́ pàǹtì ní ń bẹ́ ń díẹ̀. Ẹ bá ti rọ́kùnrin tí ń lọ gbogbo ìgbà tí ń kojú tí ń lọ òde. Ará ọkùnrin tí tó ń kó èdè. Wọ́n wá ṣe yóò wá pupa. Orí orí ibú yìí náà ni o. Pátá ní mẹ́ndì ẹ̀. Ànábì wa Muhammad ó sọ pé. Ìgbẹ́kùn dùn nìyẹn. Ànábì ní ẹ bẹ̀rù ayé. Kí ni ń jayé? Wà á takò nísà. Ànábì ní ẹ bẹ̀rù obìnrin. Ẹ kéré nínú ayé. Ẹ tóbi nínú ayé. Ẹ kéré nínú ayé ìyá wa. Tẹ́ ẹ bá wo ọkọ títí ò bá ní lárí ẹ sì gbé ọmọ dìde. Ànábì ní ẹ bẹ̀rù ayé. Kò sẹ́ni tí ń jayé tó kọjá obìnrin. Àlìmọ́rí àtòkálẹ́kọ̀ ọ̀hún náà lọ́rùn bínú kìsọ́ọ̀nù kẹbírí. Ọlọ́run dá obìnrin láti bí àṣìṣe tó pọ̀. Ebi ìdọ̀tí tó pọ̀ jù. Ebi ìdínkù. Ebi láìfi tó lágbàá. Kí ló dé tó ṣe báyìí? Obìnrin kan Ọlọ́run fẹ́ sọ ọkọ òun di wèrè láàrin ìṣẹ́jú márùn-ún. Wọ́n ní wèrè tó ń ṣiṣẹ́ yìí yóò jẹ́ wèrè nínú ilé yóò tún wá jàdá. Lọ́kọ rẹ̀ bá ń bọ̀ látàárọ̀ láti fi iṣẹ́. Lọ́kọ bá wọlé. Òun náà ló gbaṣọ lọ́rùn ẹ̀. Olómi ti wà nínú pàtó ẹlọ ẹsanra. Nígbà tí ọkọ owó wájú àwọn abọ́ tí tó ti rú ẹ̀rí ti bẹ́ ló bá tò síwájú ọkọ̀ pé oúnjẹ ti wà ń lẹ́kọ́ lọ wẹ̀ náà. Bí tọ́kọ ti ń wẹ̀ ó yìí fún ní kí náà máa fi ń fọnù. Ọkọ bá fọnù tán ló bá ró tó. Ó ní ẹwọ súnmọ́ kẹ́ni èyí tá a máa ń wọ̀ fi sún ìyẹn ní ẹwọ. Ó bá gbé omi ìsanwó fún ọkọ ẹ̀. Nígbà tí ọkọ ó ṣe àbọ̀ òkúta ló bá ń bẹ̀. Nígbà tí ó ṣe àbọ̀ kejì ló bá bọ́ omi gbọ́dọ̀ tí ṣe báyìí. Nígbà tí ó ṣẹlẹ̀ kẹta ló bá báyẹ̀ pẹ̀lú. Ní máa ń léyàwó rẹ̀ kí ló lé pé olórí ibú rẹ̀ ó lè dá fún ọ. Àwọn bá ṣaṣọ́nà ta ló bá lé tẹ̀lé pẹ̀lú pátáǹkì. Nígbà tí ó lé lẹ́ta ìyàwó bá parí dápẹ́ bá àtàlẹ́ ló ti bẹ̀rẹ̀ sí wọn dápẹ́ báwọn mú wọn. Láwọn ẹ̀rọ bá dìde lọ́wọ́. Nígbà tí wọ́n fi mú ọkùnrin yóò ti délé wọn. Alájẹ dápẹ́ àwọn òbòdà dúpọ̀ àná ni wọ́n bẹ̀rẹ̀ wéré. Àná ni wọ́n bẹ̀rẹ̀ wéré. Jẹ́ni wọ́n ṣe mú yìí lọ́wọ́ sàpé ilé ní ọ̀sà pàpọ̀. Òun ló ṣe báyìí fún. Ó lè gbọ́ tán wí. Ẹgbẹ́ rẹ̀ kí lòun ṣe. Pẹ̀lú bínú òun dé ó ní kó wọn wẹ̀ òun fún òun ní kíní òkúta ìyàwó lóhùn òun ó sì kókùtà fún yí òun.
mátà wí èrò ti pọ̀ dé ìgbà tí afa tẹ̀sí mọ̀ kóbìnrin láyé láàrin pé èrò pọ̀ dé ó ti bọ́ síbi ilé ilé padà ó ti ṣe ìyàbọ̀ ó ti gbélé síbẹ̀ ẹ̀gúsí ti wà ń bẹ̀ tí ti wà ń bẹ̀ ó tún jáde padà olóhùn ọ̀hún ọkọ tó ń bímọ fún àwọn yẹn máa ń sọ pé alájẹ ẹ wo hospital yẹn máa gbé wọn lọ wàhálà yìí pọ̀ kájọ lè jáde pẹ̀lú pátá di hospital yẹn já máa gbé wọn lọ àwọn ará rẹ bá ní òsì wá rẹ rí ọkùnrin wọn sáà bínú pé òun pé ọkùnrin kẹ́kọ̀ọ́ sọ̀hún orí òun pẹ̀ àwọn yẹn lórí ò pé bàbá ọkọ wa ní kí ni sọ ní nǹkan kan sọ̀hún ẹ̀yin náà ká lónú ilé wa kó tó sí nígbà tí wọ́n wọnú lé ó ní alájẹ yìí náà máa gbọ́ òun lọ bíṣẹ́ látàárọ̀ ọwọ́ gbé òkúta yẹ̀pẹ̀ sórí ìyàwó bá tún kú sẹ́kùn pé òun alájẹ yìí náà sí abọ́ nígbà tí wọ́n sì náà bá bá yẹn mẹ́ wọ́n bẹ́ẹ̀ kú sí mẹ́ ẹ̀wọ́n bẹ̀rẹ̀ sí mẹ́ wọ́n ìjọ jẹ́ wọ́n gbé lọ́sibítù obìnrin yẹn wọ́n sọ wọ́n jẹ wo ilé rẹ̀ ọkùnrin bá kú sẹ́kùn ó ní tó sẹ́ ẹ̀wọ̀ àtàlẹ́ ló ti ẹ̀sà jẹ́ kọ́ lọ túra káyé wọn sí náà òtún jẹ́ oúnjẹ yẹn ńlá lè sá. ṣọlá tí mo kò lè dínà rárá lọ́wọ́ ńlá èmi sáré ṣọlá tí mo náà lórí ńlá èmi sáré ṣọlá tí. ewo yẹn oṣù tó bẹ̀ láti débẹ̀ àwọn agbé lọ sọ́dún ó sọ bí ọ̀sẹ̀ kẹ́dá wáyé tí nǹkan kan ò sì ṣe obìnrin ẹ̀yin lẹ́ ń jáyé obìnrin kúrú.